Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá o, nítorí tí ẹ ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi. Ẹ ṣẹ́gun fún wa, ẹ mú wa wọnú oṣù àṣepé ní òní ọjọ́ ìṣẹ́gun. Ògo ìyìn àti ọlá ni forúkọ mímọ́ yín o. Àgbéyìnga fún àánú ńláńlá tí kò ṣeé fowó rà. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kejì, oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé èrè lórí irúgbìn apá kejì. Èrè lórí irúgbìn apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹjọ. Mátíù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹjọ, tí ó kà báyìí pé ṣùgbọ́n òmíràn bọ́ sí ilẹ̀ rere, ó sì so èso, òmíràn 100, òmíràn 150, òmíràn 60. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ọ̀rọ̀ Olúwa tọ̀ ọ́ wá wípé dìde lọ sí Sáráfátì, Sídómù, kí o sì máa gbé ní ibẹ̀. Kíyèsí, èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀ láti máa bọ́ ọ. Ó sì dìde, ó sì lọ sí Sáráfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà, kíyèsí, obìnrin opó kan ó ń sa igi jọ níbẹ̀. Ó sì ké sí i, ó wí pé jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò kí èmi kí ó lè mú. Bí ó sì ti ń lọ bu omi wá, ó ké sí i, ó wí pé jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Ó sì wí pé bí Olúwa Ọlọ́run rẹ ti wà, èmi kò ní àkàrà o, ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó. Sì kíyèsí, èmi sa igi méjì jọ kí èmi kí ó lè wọlé lọ, kí èmi kí ó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi, kí àwa lè jẹ kí a sì kú. Èlíjà sì wí fún un pé má bẹ̀rù, lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí, ṣùgbọ́n kí o tètè ṣe àkàrà kékeré kan fún mi nínú rẹ̀ náà, kí o sì mú un tọ̀ mí wá. Lẹ́yìn náà kí o sì ṣe tìrẹ àti ọmọ rẹ, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣòfo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kì yóò gbẹ, títí di ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sí orí ilẹ̀. Ó sì lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíjà, àti òun àti obìnrin náà àti ilé rẹ̀ wọ́n jẹ ní ọjọ́ púpọ̀. Ìkòkò ìyẹ̀fun náà kò ṣòfo, bẹ́ẹ̀ ni kólòbó òróró náà kò gbẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí a ti ipa Èlíjà sọ. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lánàá mo jíròrò lórí àǹfààní pé kí a rí dájú wípé a gbìn sórí ilẹ̀ rere. Lónìí màá ṣe àyẹ̀wò àwọn èrè tó yẹ láti retí láti àwọn irúgbìn, kódà nígbà tí a bá gbìn wọ́n sórí ilẹ̀ rere. Àkọ́kọ́, jẹ́ kí a ní àfojúsùn lórí irúgbìn sínú ayé ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì. Ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè òdodo. Ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkànléníogójì. Ìpele ní ti ẹ̀mí tí ìránṣẹ́ Ọlọ́run tí o fúrúgbìn sí bá wà ni yóò sọ ìpele èrè tí ìwọ yóò rí lórí irúgbìn rẹ. Àwọn irúgbìn kan yóò mú èrè lọ́nà 30, àwọn kan ọ̀nà 100, bákan náà àwọn mìíràn ọ̀nà 100. O lè gbin irúgbìn rẹ sórí ilẹ̀ rere, ṣùgbọ́n bí ilẹ̀ yẹn ṣe dára tó ni èrè rẹ yóò ṣe pọ̀ tó. Ní ọ̀nà mìíràn, bí ẹni tí o gbin irúgbìn sínú ayé rẹ̀ bá ṣe ga tó nínú ẹ̀mí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èrè tí ìwọ yóò rí lórí irúgbìn tí o gbìn sínú ayé rẹ̀. A kò sọ èyí kí o bàa lè máa fúrúgbìn sínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá. Kódà
àwọn kan nínú àwọn tí à ń pè ní ìránṣẹ́ Ọlọ́run kéékèèké wọ́n ti lọ jìnnà nípa ti ẹ̀mí ju àwọn ìránṣẹ́ Ọlọ́run tó gbajúmọ̀ lọ. Wípé ó jẹ́ gbajúmọ̀ kò túmọ̀ sí pé ó jẹ́ ẹni ti ẹ̀mí o. Bẹ́ẹ̀ ni ó dára láti fúrúgbìn sínú ayé àwọn bíṣọ̀bù, alábòójútó gbogbogbò àti àwọn olùṣọ́ àgùntàn àgbààgbà. Ṣùgbọ́n o kò gbọdọ̀ gbàgbé àwọn olùṣọ́ àgùntàn tó súnmọ́ ọ lónìí o. Pàápàá nígbà tí Ọlọ́run bá ní kí o ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Mo gbọdọ̀ mẹ́nuba níbi pé àwọn irúgbìn rẹ tí ò ń gbìn jẹ́ láti fi bọ̀wọ̀ fún Ọlọ́run ni o, kì í sì ṣe fún ènìyàn kankan o. O lè fúrúgbìn láti ara ìránṣẹ́ Ọlọ́run ni, ṣùgbọ́n ẹni tí òun fi fún ní tòótọ́ ni Ọlọ́run àti ẹni náà tí ó ń ṣojú fún un. Torí náà tí o bá ń fúrúgbìn sínú ayé àwọn tí o dámọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ńláńlá, dájúdájú ò ń gbìyànjú láti yí Ọlọ́run po. Ọlọ́run kò sì fẹ́ ìyípo. Gbogbo àwọn ọmọ rẹ̀ ló ní ohun tí wọ́n nílò. Tí o bá sì jẹ́ wípé òun ni òun náání nígbà tí o bá ń fúrúgbìn rẹ, a jẹ́ pé ìwọ yóò fúrúgbìn sí ibi gbogbo tí o mọ̀ pé o fẹ́ bá àìní wọn pàdé ni. Nínú Gàlátíà orí 6 ẹsẹ̀ 10 Bíbélì wípé kí o máa ṣoore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́. Má fi ojú pa arákùnrin tí ó ń wọ bàtà yíya wá sí ilé ìjọ rẹ o. Nígbà tí ìwọ ń pààrọ̀ gbogbo aṣọ rẹ, tí ò ń pààrọ̀ aṣọ fún olùṣọ́ àgùntàn rẹ ní gbogbo ìgbà. Tí Ọlọ́run bá ti fi àìní arákùnrin kan tàbí arábìnrin kan hàn ọ́, ó yẹ kí o bá àìní náà pàdé láti bu ọlá fún Ọlọ́run tí ẹni náà ń sìn. Kókó ọ̀rọ̀ ìṣe fúrúgbìn sínú ayé ọmọ Ọlọ́run tòótọ́ kan lónìí. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti fúrúgbìn sí ilẹ̀ rere tí yóò mú èso rere wá fún mi. Èso 100, èso 150 àti èso 60. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti fúrúgbìn sórí ilẹ̀ rere. Ẹ má jẹ́ kí n ṣàṣenù. Ẹ sì fún mi ní oore ọ̀fẹ́ láti lè bójútó àwọn aláìní tí ó wà ní àyíká mi. Ẹ ṣé Ọlọ́run. Jésù Olúwa wa. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ẹ bá mi share, ẹ comment, kí ẹ sì bá mi pín fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.